Ẹ̀yin tèmi, ó ti wá dójú ẹ̀ báyìí o. Ó gbẹnu tán, ó tún wá lẹ́tìkẹ́. Auto Bola ó ti jáde láti ṣe show fún Lizzy Anjorin. Nínú fídíò yìí, Auto Bola ó sọ̀rọ̀ tó pọ̀, ó tú àṣírí tó pọ̀. Ẹ̀yin tèmi, ó jẹ́ ká mọ̀ bí Lizzy Anjorin bó ṣe wá bòun wípé kí àwọn ó jọ fọwọ́sowọ́pọ̀ láti pa bàbá wa Aláàfin, ìyẹn ọba Adéyẹmí Lámídì èyí tó dolóògbé. Ẹ̀yin tèmi lè mọ̀ ga. Àbí ẹ̀ṣẹ̀ wo láwa sọ wípé bàbá ọba Lámídì Adéyẹmí èyí tó ṣe Lizzy Anjorin. Nígbà ayé bàbá yìí, àwọn bí àwọn méjèèjì bí wọ́n ṣe máa ń ṣe tí bàbá máa ń wá síbi nǹkan tí Lizzy bá ṣe. Ẹ̀yin tèmi, bí Lizzy náà bó ṣe máa ń pe bàbá yìí ní bàbá òun tó máa ń pọ́n wọn lé. Ẹ̀ṣẹ̀ wo láwa sọ wípé bàbá ìṣe Lizzy Anjorin tó fi fẹ́ wá ìṣubú wọn àbí tó fi fẹ́ pa wọ́n. Gẹ́gẹ́ bí Auto Bola bó ṣe sọ, eléyìí mọ̀ pọ̀ ẹ̀yin tèmi. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú, ó jẹ́ kí a mọ̀ wípé lẹ́yìn ìgbà tí Esabod kọ̀ tó lóun ò bá Lizzy ja ìjà rẹ̀ mọ́, ó níṣe ni Lizzy Anjorin tó wá bọ̀ òun nígbà náà wípé ṣé ni Dr. Esabod ó gba owó ní ọwọ́ òun tó sì kọ̀ láti ṣe iṣẹ́ tí òun ní kún ó ṣe. Ó ní fún díẹ̀ yìí òun wá ìṣubú Dr. Esabod pé kí àwọn jọ fọwọ́sowọ́pọ̀. Auto Bola ó mọ̀ sọ ọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ká mọ̀ bí Lizzy Anjorin bó ṣe lọ ń jí mọ́tò àwọn èèyàn tó ń gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn ní ojú títì ní ọ̀nà Kútọ̀nù tí sì ń gbé wá sí Nàìjíríà láti wá tà á. Ẹ wo ọ̀rọ̀ tí Auto Bola sọ nínú fídíò yìí ó mọ̀ pọ̀. Tá a bá gbàgbé pé àṣírí padà tú nígbà kan wípé Lizzy Anjorin ó kó àwọn bloggers jọ tó sì sanwó fún wọn wípé kí wọ́n mọ bóun jàjà wọn láti wá kọjú Tóyìn Abraham nígbà tí ìjà wọn tó gbóná. Ẹ̀yin tèmi, ẹ mọ̀ wípé àwọn bloggers náà padà jáde tí wọ́n sì sọ wípé Lizzy ó gbéṣẹ́ fún àwọn nígbà náà lọ́hùn. Lára àwọn tí Lizzy sanwó fún tó gbéṣẹ́ fún ara wọn ni Auto Bola wà, ṣùgbọ́n Auto Bola ó lóun kọ̀ òun ò gbaṣẹ́ náà lọ́wọ́ Lizzy Anjorin. Eléyìí ga o. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ èyí tí Auto Bola sọ nínú fídíò yìí. Lizzy Anjorin wò mí dáadáa kó o tún mi wò dáadáa àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún, má jẹ́ sọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún because mí nínú wọn wọ́n lè máa bẹ̀ẹ́ sí mi ṣé ti yẹ bọ́n mo máa wọ́n tó ṣiṣẹ́ fún gbà kan ìgbà tí mò ń bọ̀ kí ló dé nígbà tí mo ti ń sọ̀rọ̀ kó tó ṣẹnu sọ̀rọ̀ mi ó bẹ̀rẹ̀ láti oní 2019 ló sọ pé onímọ̀ sọ nǹkan kan nípa ẹ ní 2019. Yes, mi ní sọ pé mi ò sọ. I got your story in my house. That's 2014. 2014 or 15. I got your story. I never asked for it. I don't know I'm going to be a blogger then. And despite that, I don't even know you. I don't watch your movie. Sí náà wọ́n tí mo máa ń wò. Mi ò rí fíìmù ẹ rí. Ìjọ́ tó ń sọ̀rọ̀ ẹ nínú ilé mi. Wọ́n ò dẹ̀ dídì wá láti wá sọ̀rọ̀ ẹ nínú ilé mi pé okay o, wọ́n fẹ́ fẹjọ́ mi sùn ẹ́ àbí wọ́n fẹ́ fẹjọ́ ẹ̀sùn mi. Wọ́n kàn ń sọ̀rọ̀ ẹni láàárín àwọn celebrity tó wá ṣeré nínú ilé. Wọ́n kàn ń sọ̀rọ̀ yẹn. Wọ́n sọ̀rọ̀ gbogbo yín pátá. Wọ́n máa ń you gossip about yourself. Wọ́n dẹ̀ sọ wípé Lizzy Anjorin wọ́n ní ó ti ja olè rí. Bó ṣe sọ ni mo ń sọ yìí o. Wọ́n ló ti gbébọn kó máa ń bá wọn gbébọn. Èmi because òun ṣe ẹni tí mo máa ń wò but during that time yẹn gbogbo àwọn tí wọ́n lo use mọ́ náà nínú industry náà ó jẹ́ kind of people tí mo kàn wọ́n lára wọn wà náà tí mo complain nípa wọn ló ti gbọ́. Wọ́n sọ wọ́n ló jalè kò ṣe pé wọ́n dìde Ọlọ́run lẹ́nu àmọ́dé ti sọ mo ti fi picture àwọn ọmọ wọn yẹn lára àwọn ọmọ tó sọ àti àwọn tó jó fún mi nínú fíìmù orí kan tí mo kàn ń gbà yẹn mo tún sọ ńgbà tí mo tún ń ṣàlàyé fún ẹ mo mọ̀ pé you are going to get this tó bá ti di lọ́la ṣé o mọ̀ pé o ti ṣe ìpèdè mo ń bọ̀ mi ti dé ṣé o mọ̀ pé because you have a politician that back you up ṣé o mọ̀ pé o sọ nǹkan kan mi ti dé bẹ́ẹ̀ máa play ẹ̀ ń sìn tí bá ṣe tán tó sọ pé ẹ máa ń ṣe sacrifice ẹ máa ń ṣe ètùtù pé máa fi èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè pò dẹ̀ ń pa èèyàn ṣé o mọ̀ pé wọ́n sọ fún ẹ pé ó ń pa èèyàn láti sọ fún wa pé some politicians in Nigeria wọ́n wà bíi although of course people know that they are bandits of course some of them
especially any politician that backing you. I'm saying this authoritatively. Any politician tó bá ń support ẹ is a bandit. Is a sponsor of terrorism. Because ìwọ lára àwọn terrorists obìnrin ló jẹ́ bó ṣe wà. I'm coming with it. And nígbà tó ń sọ̀rọ̀ yẹn mi ò you are not o sí nínú àwọn fíìmù àwọn èèyàn tí máa ń wò nínú fíìmù. O sí nínú wọn. Kì í ṣe pé bóyá mo fi wọ́ ẹ o. Ṣé you understand? But torí ẹni tó bá wò kò kí ń wòran. Then I don't mi ti ẹ̀ ó kàn máa surprise mi pé o lára àwọn celebrate nǹkan tó náà ń ṣe lélẹ̀. O wọ́n ṣe náà ń ṣe lélẹ̀. Mi ìdẹ̀bẹ̀ wọn kàn wá sílé mi láti wá yá ilé mi láti fi fíìmù. Mi ò dẹ̀ béèrè pé kán sọ story yẹn létí mi. Mi ìdẹ̀ mọ ìwọ náà kán má bàa sọ pé òkè lẹ́yìn tí mo mọ̀ ẹ́ mo wá fi hùwà sí ẹ. But nǹkan tó wá fà á tí ọ̀rọ̀ ẹ fi jáde ni pé ọ̀rọ̀ wa Láàfin Ọ̀yọ́ ni bàbá Láàfin Ọ̀yọ́ may bàbá so rest in peace. Ọ̀rọ̀ bàbá Láàfin Ọ̀yọ́ ni. Ìgbà tó yá mo rí ẹ pé ọmọ tó ń jẹ́ Lizzy rèé ó máa ṣe patí dáadáa ń gbà yẹn torí ó sọ pé òkín lọ patí. You always say something so that wọ́n máa believe pé wọ́n yàtọ̀ sáwọn kan. You go to party ìwọ òkín lọ patí but ó máa ń ṣe patí all the time. Ṣó ti yẹ bẹ́ẹ̀ ó máa ń ṣe patí bí pé kò ṣe lọ́ǹṣì gbogbo ìjà tó ṣẹlẹ̀ ní dọ́sìnà tó bá àwọn èèyàn jà bóyá kó mọ́jọ́ kan pé fẹ́ ṣe lọ́ǹṣì káwọn èèyàn náà mọ́jọ́ yẹn náà. You do party tó bá dẹ̀ ṣe party àwọn èèyàn ló máa wá sí party yẹn. Anyway to cut the story short ń bíbẹ̀ yẹn. Ó wá di pé ó ṣe party every time ó máa gbé bàbá Láàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ó máa gbé wọn wá sí ìta wá ṣáà máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri. Ànígbà yẹn kedere up to date I have regard for kings because princess ni mí. Mo dẹ̀ rí ẹ pé mo wá bẹ̀rẹ̀ sí notice nǹkan tó ń ṣe. Mo wá rí pé gbogbo àwọn tó gbá mi àti gbogbo àwọn tó ń ṣèkà fún àwọn èèyàn gbòòrò gbogbo pátá ni wọ́n wà lórí ọ̀rọ̀ bàbá yìí. Ìkan tó ṣe tí mo fi wò pé okay yín tó ń pe gẹ́ yìí definitely ló máa jẹ́ tí mo fi jáde pé Lizzy Anjorin kí ni problem ẹ tó fi ń wọ́ bàbá Láàfin Ọ̀yọ́ pé you should stop dragging this baba. Wọn ò tiẹ̀ wá ní pé bàbá sí pati àwọn èèyàn gidi mọ́ pati èèyàn rádaràda bí irú titi ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá máa wà all the time. Pati ẹni ṣáá ni majority of the most of the time kẹrẹrẹ bàbá náà mi mọ̀ bóyá wọn mi ò ṣáà mọ̀ bóyá bàbá ń fọ̀n lára kiri yẹn anyway. But they call her out níjọ́ náà first day tí máa kọ́kọ́ call her out nìyẹn. Mo dẹ̀ sọ pé mo ní Lizzy Anjorin ọ̀rọ̀ tí mo ń sọ yìí Alufulani wà nínú kéèsì náà. Alufulani ní ìsọpọ̀ gbá mi nísìnyí ṣùgbọ́n lára àwọn 419 àtàwọn olè tó ń da Èkó rú ni tó ń da orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá rú ni nínú àwọn àfáà burúkú jánagala tó ń da orílẹ̀-èdè Yorùbá rú ni. Tí n bá sọ̀rọ̀ look at my mouth ṣorí pẹ́nu mi ò fẹ́lẹ́ bí tiẹ̀ kò dẹ̀ fẹ́ bí gbà wàrà ó ń gbọ́ kò fọ́ bí gbà wàrà bí tiẹ̀ ó ń gbọ́ Lizzy Anjorin but ọ̀rọ̀ tó bá jáde látẹnu yìí ó tọ̀rọ̀ ló jáde bẹ́ẹ̀ because ìwọ náà fúnra rẹ̀ ó sọ ní mi tí gbọ́ dáadáa mo kàn ti rí ẹ tó sọ pé ọmọ mi yẹn bó ṣe kúrò lé ọ̀rọ̀ ẹ wà nínú torí pé ó sọ pé ó fẹ́ fèèyàn ṣètùtù owó tó dẹ̀ sọ wípé wọ́n sọ pé àwọn politician àtọba kan tó súnmọ́ pé wọ́n sọ pé kó o gbé ọmọ mi àti èmi wá láti fi ṣètùtù owó ọmọ mi gbọ́ for the first day tí mo play nínú ilé báyìí my daughter that day tó kọ́kọ́ gbọ́ kinní yẹn she look at me somehow like ó wò ó mo ní what happened ó ní nothing mo ní tell me mo ní don't be afraid don't be scared nothing evil will happen to you ó ní okay no problem mommy ọ̀rọ̀ tó sọ nítorí pé apààyàn ni ẹ́ lágbára Elédùmarè lágbára Ọlọ́run tó dá ayé àti ọ̀run àwọn tó support ẹ tó o bá ti pa èèyàn rí Lizzy tó o pa èèyàn rí Lizzy o ò ní ṣẹlẹ́yà jáde láyé ṣùgbọ́n tó bá pa èèyàn rí àtàwọn tó support ẹ láṣẹ Èdùmàrè Ọlọ́run máa fi ẹ́ ṣẹlẹ́yà kó tó jáde láyé. Lizzy Anjorin torí bí ìmọ̀pọ̀ sọ eléyìí ní ìrí tí bá rí ní Nàìjíríà máa dẹ́ ẹ lóhùn túrà tí mo fi wà Nàìjíríà ó kàn máa ń lọ kiri
kókó àwọn wèrè tó ń bẹ̀ ní owó wèrè owó òṣì owó bandit owó àwọn ransom tẹ́ ń gbà wọ́n fún ẹ wàá máa fi dáwọn èèyàn ní okòwò kéékèèké kan kẹ fún wọn 30,000 kẹ pa àwọn èèyàn púpọ̀ nínú ilé wọn. That happened. I saw that your handwriting also in my surrounding but me ìfẹ́ máa imagine mi ìfẹ́ máa assume. Do you get it? Now ọjọ́ tí mo call it out first day tí mo kọ́kọ́ call it out because of ọ̀rọ̀ tí wọ́n ti sọ nínú ilé mo wá ń study gbogbo yín nítorí ti ṣe fún gbogbo àwọn tí mo rí surrounding àti wọ́n ṣe é ṣe fún bàbá Aláàfin Ọ̀yọ́ tí mo dẹ̀ predict but this is what they are planning to do. Ìwọ náà dẹ̀ wà náà àwọn tó pè mí wà náà àwọn tó pè lórí social media pé sista ẹ má bá ẹ sábọ̀dù jà á fẹ́ lòyìn fún kankan á fẹ́ pa gbogbo àwọn arúgbó Nàìjíríà. Lizzy Anjorin jáde tó bá sọ bẹ́ẹ̀ ó tún sọ lórí social media pé in tó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà tó máa fi settle ní pé kẹ́ ẹ pa gbogbo àwọn tó bá ti over 60 lẹ́yìn tó pè mí tó wá kúrò ńgbà yẹn pé àwọn èèyàn gbowó lọ́wọ́ ẹ̀ àwọn kan béèrè owó lọ́wọ́ ẹ̀ mí sínú àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ mí dẹ̀ sínú àwọn tó béèrè owó lọ́wọ́ ẹ̀ àbí tẹ́ bá fẹ́ blackmail torí pé mo sọ̀rọ̀ àwọn tó like àbí tẹ́jọ́ ṣiṣẹ́ kan tẹ́jọ́ ń kidnap tẹ́jọ́ ń pa èèyàn torí tó bá sọ̀rọ̀ sí wa máa sọ pé wọ́n blackmail ẹni things that are clear to people in tó fojú wọn sí gbogbo ayé ní ìgbà tó jalè lẹ́kọ̀ọ́ wọn ló jalè ní ìgbà tó pa èèyàn tó yìnbọn lórí social media àwọn ọlọ́pàá dúró because some people believing that they own Nigeria they can kill anybody nobody can ask them they are supporting you Ọlọ́run máa bi gbogbo yín ẹ tí a lè béèrè lọ́wọ́ ẹ̀ tá a sọ̀rọ̀ tẹ́ sọ pé a lè rí justice gbà a lè rí kò tí má kàn níyín ẹlẹ́dàá máa kàn yín léèwọ̀ ọlẹ́dàá dẹ̀ máa ṣèdájọ́ fún yín Ọlọ́run tó dá gbogbo ènìyàn tẹ́yìn sọ pé ẹ̀yin yẹn ẹ̀ ṣe fọwọ́ kàn Ọlọ́run máa fọwọ́ kàn yín. So Lizzy Anjorin ó bẹ̀rẹ̀ sí drag ọba Aláàfin Ọ̀yọ́ tó ló sọ olé mi mo pè ní Konke Pusher ṣé mi ni mo sọ pé kán dẹ́ dúró ní ọ̀nà Saudi gbogbo èèyàn ló máa sẹ́ pé pè ní Konke Pusher of course gbogbo tó ń sọ lórí mídíà ni wọ́n dẹ̀ tún sọ náà bó ṣe ń lọ sí Saudi bó ṣe ń lọ all the time ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ sọ fúnra rẹ̀ you yourself the case is already on the media you understand me mo dẹ̀ jáde mo dẹ̀ wá sọ kélo mo dẹ̀ drag mo dẹ̀ rí pé ó ń drag bàbá Aláàfin Ọ̀yọ́ ìtẹ́ ẹ̀dẹ̀ fẹ́ ṣe fún bàbá Aláàfin Ọ̀yọ́ lẹ́wà ṣe eventually because they have said you part of people who drag the baba take him to the public destroy all his empire like gbogbo àwọn obìnrin tó fẹ́ kẹ́mi ẹ má bàa lè gùn mọ́ you are part of people tó gbé lọ síta náà tó pa wọ́n dànù mo dẹ̀ pè ẹ́ jáde nígbà mo dẹ̀ ní kí ló dé tó ń drag bàbá gbogbo àwọn tó pati tẹ bá ṣe wọ̀nyẹn bí olè àwọn 419 ló wà ní sọ̀rọ̀ adìẹ màláìka wà ń bẹ̀ is a thief I said it in my mouth mo submit orúkọ wọn fún wọn lálàgbọ́n sí gbogbo ẹ̀ wọ́n ò ṣe nǹkan kan sí ni because they just people know that I'm not lying that nǹkan tó kàn ṣẹlẹ̀ yẹn is a common thing sí ẹ̀ ń ṣe lójú àwọn èèyàn ló máa fi dàbí pé á dàbí lójú àwa tá a bá wí pé a lè ṣeré ẹ̀fín la máa wí pé kò funny but to you is a fun killing people is a fun to you stealing people is a fun to you destroying people is a fun to you criminal ni ẹ́ oní gbogbo wọn ló máa jẹ ìwọ gbogbo yín pátá tẹ ń plan fún mi bẹ́ẹ̀ ṣe send message gbogbo yín tẹ send message sórí fọ́mọ mi lórí Instagram bẹ́ẹ̀ ṣe send message tẹ ń ṣe oríṣiríṣi àtẹ́tẹ́ ẹ̀sà oògùn orin ló máa dàlé o mọ́ kòtò tẹ́ gbé sílẹ̀ ẹ̀yin lẹ máa fall into it. I am a child of God. I don't say I'm not practicing my God. Me ò sọ pé bóyá Christian or Muslim ni mí. A good child of God that don't mi ò kàn pronounce Ọlọ́run lẹ́nu lásán. I heart it. You understand me? I work towards it. I pray to God to help me more. I don't do anything tí mi bá lè ṣe níta gbangba mi ní ṣe ń kọ̀rọ̀ yàrá. Whatever I cannot do outside, I cannot present to people. I will not hide anywhere and do it secretly. Because if you tell you see, Ọlọ́run wà ńbẹ̀. Lizzy Anjorin, you said 2019, I'm the part of people, I'm the one that call you a drug pusher. Your case is there. You yourself, you came out, you said they planned something for you about drugs. Isn't it? You said I want celebrating ni. Àbí bẹ́ẹ̀ kọ́. Èyí tí wọ́n dẹ̀ sọ pé wọ́n ní oúnjẹ olè ipò wà náà wọ́n tó gbé ìbọn tó ń pa èèyàn. Ipe wà ní group of armed robber. Ó jáde ó parọ́ ó dẹ̀ ní pé actually kì í ṣe robbery lẹ́ máa ń ṣe
pé you always go to Kútọ̀nù that the group of pé group yín yẹn pé wọ́n nìkan wọ́n pa gbogbo wọn pé wọ́n nìkan ló kù mo dẹ̀ ní tó bá jẹ́ pé fàyàwọ́ ni wọ́n lọ ṣe tó bá jẹ́ pé wọ́n lọ ra ọjà tẹ́ ẹ ṣe procedure tẹ́ ẹ dúró lọ́nà tẹ́ bá customs ọ̀ tí ì ṣe pé ẹlẹ́jàlè torí 2 things wọ́n ṣe lọ́nà ọ̀nà Kútọ̀nù ọ̀nà fàyàwọ́ láti ṣe fàyàwọ́ yẹn nǹkan méjì ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìdà kan lọ rọ́ọ̀bù ọ̀kan lọ rajà kan dẹ̀ sanwó ṣó ti yẹ yín kan sanwó custom kan settle gbogbo àwọn tó wà lọ́nà you came out and you said it that o lè kọ́ ni pé o tiẹ̀ sọ pé ó lè àbó lè kọ́ o tún mú bàbá custom kan jáde tó ní ṣóun kọ́ ló pè é pé kó má ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mọ́ o ní the custom officer is the one that actually help you said to you not to continue that business o wá sọ̀rọ̀ business yẹn gbà tó yá o ní àwọn èèyàn ń béèrè lọ́wọ́ pé irú business o ní fàyàwọ́ ni fàyàwọ́ kẹ̀dẹ̀ rèé bíi robbery àwọn tó bá ní wọ́n pè fàyàwọ́ gangan wọn kì í ṣe àwọn tó lọ ra mọ́tò àbáwọn tó lọ ra ọjà tó sanwó bí àwọn olè àwọn dọ̀nàrú àwọn jìbìtì kankan bẹ́yẹn àwọn fìbọn gba nǹkan oníkan gbé mọ́tò láti nọ́ọ̀tì gbé láti jọ́ọ̀sì gbé láti Sókótó gbé láti Àbújá gbé láti Kaduna gbé láti Kánò kó o dẹ̀ gbé kọjá àbí kó gbé láti Ìbàdàn gbé láti Èkó kó o dẹ̀ gbé kọjá sí bọ́dà kó o tún gbé tó bá ń bọ̀ láti bọ́dà kẹ́ ẹ tún jí gbé wá sí Nàìjíríà. That is what they are doing there because me I'm used to police mo use more police kan ṣòtìyẹ so telling story about that thing ìgbà tó ń sọ̀rọ̀ yẹn nínú ilé mi létí mi wọn ò pè mí jókòó pé àǹtí a fẹ́ sọ fún yín story gẹ́yìn torí mi mọ̀ ẹ́ mi láìkí fíìmù ẹ gbogbo fíìmù tó bá rí ní èrè pé mo rí ẹ nínú fíìmù kan rí nínú àwọn fíìmù tí máa ń choose láti wò ó sínú wọn mi fi yẹ̀yẹ́ ẹ ò ń gbọ́ ó dẹ̀ gbé bó ṣe sọ̀rọ̀ ẹ nínú ilé mi tó ọ̀rọ̀ ẹnì kọ́kọ́ ni mo ní wọ́n sọ nínú ilé mi ọ̀rọ̀ celebrate gbogbo àwọn tó ń sọ nínú ilé mi mo sọ ìwọ nìkan ló fẹ́ kú tó torí ẹ̀ mo dẹ̀ tún sọ pé àwọn míì máa sọ pé Auto Bola gan kò yẹ kí ẹ dárúkọ àwọn èèyàn tó bá sọ̀rọ̀ fún mi nígbà mi àwọn tó bá sọ̀rọ̀ fún mi nígbà mi I want just for you to believe that cook story ẹni tó sọ rẹ̀ but nǹkan tó ṣe ni then you get upset Lizzy Anjorin ìwà tó ń wù ní in tó ṣe ni then you get upset ó wá lọ mad ìwọ tó support ẹ lórí social media yẹn kíkú kò pa wọ́n dànù àbí káàrùn ṣe wọ́n kí kọ̀ọ̀kan burúkú ṣe wọ́n kàn padà lẹ́yìn ẹ̀ wá wò bóyá o níṣan ibi tó tọ̀nà orílẹ̀-èdè wa dé ni kí criminal máa gbẹnu kí terrorist máa ṣakọ if they can help us to fight terrorists your bone is going to be broken because you are a terrorist. Lizzy Anjorin wọ́n ló ń gbé drug ló pọ̀ jù nínú nǹkan tẹ́ ẹ ṣe cartel you are cartel part of cartel. You cannot even everybody knows that iṣẹ́ owó ẹ̀ kò ṣe gate life tó ń gbé is over questionable. Your lifestyle is full of suspicious. Ìwọ nìkan ní society. You don't declare your father's house, your mother's house. Anything about you is hidden. Ó ṣe àwọn things that are strange in our society. Àwọn nǹkan tó yẹ kó ṣe secretly, you doing your own openly, pé kò sẹ́ni tó lè mú ẹ. Mo ṣe rí ní reply fún ọ̀rọ̀ tó sọ yẹn ni. Má believe pé bóyá o fẹ́ máa ṣàyà bí ẹ̀yìn kankan. Àwọn politician tó ń support ẹ ló ya wèrè, àwọn ló sínwín, àwọn lọ́nà bàbá wa bá tí wọ́n jẹ́, tí wọ́n ń pààyàn, tí wọ́n ń terrorize. Ó ti gbọ́, tó bá jẹ́ ìwọ nìkan ni, bí Ọlọ́run ṣe dúró ti àwa nìkan báyìí, ìyá ẹ̀ ò lè dúró. Ìyá ẹ̀ kò lè dúró wò. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀ rí wípé ọ̀rọ̀ náà wá gbẹnu tó lẹ́tìkẹ́ báyìí. Kí ni tẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí?
gbogbo ọ̀dáhùn yín ẹ fi sí orí comment section, ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọjọ́ gẹ́gẹ́ bí ìṣe wa. Tó bá ṣe àgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa, ẹ má gbàgbé láti subscribe sí page wa. Bá a bá sì ṣe ń ju àwọn videos wa, ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ sì máa bá wa share. Ire o.